Àyìnlá Òdìlé abiyamọ lónìí ó dilé eyín fún jòwó eyín mẹ́nu gbáragbá sọ̀rọ̀. Òdìlé màmá mi Mọ́rádékẹ́mi Esther Afẹ́rẹ́. Òdìlé màmá sójà mi mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba náà ló ṣe tó tún fi rọ́dún. Ó yẹ kó o mọ dúpẹ́ lọ́wọ́ orí rẹ ní orí àìtètè nígbè ní kùfọ́ọ̀sà. So mọ̀ pé orí làbàbọ̀ àbáfòsà á sílẹ̀. Orí náà ló gbé èèyàn torí orí ló gbọ̀ya tó fi jọba ìlú dárò, orí ló gbàlùkò tó fi jọba ìlú kòsùn. Orí ló wá gbé èèyàn wò tó tún fi ilé lọ́dún ya sójà mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Afẹ́rẹ́ mi. Ó yẹ kó o mọ̀ dààmú sọ lọ́wọ́ Ọlọ́run ọba lánàá ọba lónìí Ọlọ́run ọba náà ló ṣe tó tún fi rọ́dún. Ọmọ ń bẹ láyé ọkọ ń bẹ láyé ẹnì kọ́kọ́ wá yan kú o orí pọ̀rọ̀ rẹ tọ́ pé ó jọ pẹ́ lọ lọ́wọ́ Ọlọ́run ọba. Ọ̀nà ni Thomas Ọmọdéyẹmí ṣe gbé mi débi. Ó ní wá báǹkì wá báǹkì wá báǹkì. Ó ní wá bá ń dúpẹ́ fọlọ́run o nínú oore tọ́lọ́run ọba ti ṣe nínú ayé rẹ̀. 365 days kò kúkú kéré rárá. So wá rí pọ̀rọ̀ rẹ tó kójọ pẹ́ lọ lọ́wọ́ Ọlọ́run ọba. Ó sàmọ̀ pé mi ẹ tó sọdún ọdún yìí ló ṣe púpọ̀ rẹ̀ láyé. Ó yá mo gbéra pàápàá Òdìlé bàbá rẹ̀ Ọlọ́yọ̀ mú nǹkan Ajíṣọlá ní iyán o. Ọmọ àbàjò wápọ̀ ẹni rẹ̀ níkọ́. Alábàjá járe lé o Ọ̀yọ́ dùnjọyìn lọ dùndún láláàfin Ọ̀yọ́ kúkú jó. Ọmọ kú bàbá yèyé. Aláàfin ìwọ gangan ló sà. Ọmọ tí kú ti ń pa bàbá tí ìyá á ń dúpẹ́. Ọmọ àrùn tí ń sọ ọmọ ò tí bàbá gbọ́dọ̀ gbìn ni ọmọ àkóbá lé níyàn ọmọ àdábọ̀ òde. Ọmọ ojú pọ́n koko mọ́fọ́. Kò rẹ́ni bàjẹ́ owó gírí kọ̀rọ̀kọ̀rọ̀. Agbọ̀nrán òjò ni bàbá ẹ̀yìn tí ń bá níjà tí gbòde bàbá ẹni lọ́wọ́ ẹni. Ọmọ bàbí ọdún tó bímọ mẹ́ta tí mẹ́tẹ̀ẹ̀ta sì ń jọba. Aláàfin oníbí ni ká mọ̀ wó lọ lọ́lá kiri. Ọba Ọ̀yọ́ níbi èèyàn kárí ọ̀rẹ́ ṣàṣìgbà. Àṣìgbà lóhun òbòdì Ọ̀yọ́ jẹ́. Ṣé mọ̀ wípé Ajíṣe bí Ọ̀yọ́ là á rí. Bàbá ẹ̀yìn oníṣe bí bàbá ẹni ìkọ̀ọ̀kan. Àtàndá l'Aláàfin Ọ̀yọ́ kúkú ń jẹ́. Afẹ́rẹ́ mọ gbọ́rọ̀ ẹnu mi Mọ́rádékẹ́mi. Ayé ò ní bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ báyé bá bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ ní òkè láwò. Owó màmá Esther mi owó màmá Emmanuel owó màmá Bólú owó màmá Bíkẹ́ owó màmá Ọláyẹmí owó màmá Ezekiel owó màmá Elizabeth. Lágbóró lọ́hùn ọba ẹ̀wọ́ rẹ tó ṣèbẹ̀ kú sí tó kúkú yẹn lájẹ wọn mọ pẹ́ títí. Kò wá ṣe rí bí ṣe tí níyàlé ọkọ rẹ̀ Afẹ́lẹ́ tí ń jẹ́ Bolúwájí. Ọmọ Àkúrẹ́ ni olóyè mẹ́kùn. Amúdàálẹ̀ tí mọ́mọ́gbẹ́ nípa ní Àkúrẹ́ lómi méjì ẹ̀pẹ̀jẹ̀jì lálà. Àlàkọ́ ti pèrí aládòmí ọmọ kò ṣètò ọmọ Àkúrẹ́ kan mọ́mọ́ lálà. Àlàyé bẹ nínú ọ̀kẹ́ yé wọn ọmọ ọlọ́jà méjì kan ná lórí jọ. Bí bàbá wọn bá ná torí tagún tán wọn máa ná kan mẹ̀sì ànáyè. Ọkùnrin Àkúrẹ́ tó kó bọ̀. O má gàdà pé ní obìnrin Àkúrẹ́ tó dóbọ̀ mo sì mí ló pẹ́ fọ̀n. Bolúwájí mi mọ̀ gbọ́ bí mo ti ń yálé bàbá rẹ̀. Ọmọ ọlọ́jà Òṣòdì ànáyè. Ọmọ ọlọ́jà Òṣòdì àná kòrò ọmọ wá níwọ̀n mẹ́kùn. Ọmọ wá tí ó mọ̀ fi torí. Ọmọ ẹkùn tí wọ́n fi tìrìtìrù. Atẹni tí ó pẹ̀kùn. Atẹni tí ó rẹ̀kùn. Atẹni tí ó jẹkùn. Òkèèrè náà tí mo gbé náà jẹkùn nílé bàbá wọn. Ṣẹ́ṣà mọ̀ pọ́ máa látẹ̀rígbà nílá ni wọ́n tí méje èèyàn kùn. Lágbóró lọ́hùn ọba ìrèlè bá ilẹ̀ mọ̀ rí. Ire láàárọ̀ ire lọ́sàn ire ní gbogbo ọjọ́ ayé yín tẹ̀rítọ̀ yàyà làgbàrá fi ń kórè tiẹ̀ ẹ fodò. Ó dá mi lójú wo tọ̀tún tò sílẹ̀ kúkúrú yẹn lẹ́yẹrẹ fi ń kórè tiẹ̀ ẹ wọlé. Lágbóró lọ́hùn ọba kò sí bẹ́ẹ̀ ti pẹ́ láyé tó. Nímọ̀ sàárè ọmọ lórí ọkọ ní mẹ̀kún lórí ohun gbogbo tẹ́ kúkú ní láyé ní mẹ̀kún lórí ẹnì kankan ní mẹ̀kún lágbóró lọ́hùn ọba. Ìgbà ọdún kan ni láṣẹ Elédùmarè.